ó ga o. Primeboy tó jẹ́ ọ̀rẹ́ Mohbad ní fún justice láti wáyé lórí ọ̀rọ̀ ikú Mohbad nǹkan kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ láàrin ọjọ́ méje. Kí ni nǹkan náà tí Primeboy lérò pé ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ kí justice ó bá lè wáyé? Ó tún wọ́n tẹ̀síwájú wípé lásìkò tí àwọn ọlọ́pàá mú òun tí wọ́n fòun sínú sẹ́ẹ̀lì lórí ẹ̀sùn wípé òun lọ́wọ́ nínú ikú Mohbad nígbà tí kéèsì Mohbad ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tẹ̀yìn Yorùbá gbàgbé pé Primeboy jẹ́ kan lára àwọn prime suspect tí wọ́n mú nígbà yẹn tán fi sí sẹ́ẹ̀lì pẹ̀lú Naira Marley àti Sam Larry. Ó ní gbogbo ìgbà yẹn ó ní the same cell lòun àti Naira Marley jọjọ wà pé àwọn sì jọjọ sọ̀rọ̀ pé in fact Naira Marley bá òun sọ àwọn kankan nípa ìyàwó Mohbad ìyẹn Wunmi. Kí ni tí Naira Marley bá Primeboy sọ nínú cell àti pé kí ni tí Primeboy gan lérò wípé ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ lórí kéèsì justice for Mohbad yìí kí ìdájọ́ òdodo kó ba lè wáyé lórí ikú tó pa Mohbad. Ẹ̀yin èèyàn wa mo tún kí yín káàbọ̀ sórí ètò lọ́sẹ̀ yìí ṣàlàáfíà ni mo tún bá yín lákòókò yìí. Ọ̀rọ̀ justice for Mohbad tó ń lọ lórí ayélujára láti bíi almost a year ó sì ń fẹ́ máa pé ọdún kan lọ báyìí tí a ti wà lórí kéèsì justice for Mohbad tó ṣe wípé ó fẹ́ dàbí gbà pé justice yẹn ó fẹ́ máa lọ tíkọ́tíkọ́ àmọ́ lọ́wọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ oríṣiríṣi nǹkan ló tún ti ń jẹyọ àwọn nǹkan tuntun àwọn àṣírí tuntun míì ló tún ti ń jẹyọ. Ọ̀rọ̀ justice for Mohbad lọ́wọ́ yìí ó sì ti gbẹnu tán gidigidi tààrà ẹ̀yin èèyàn. Àmọ́ kí n tó sọ̀rọ̀ lórí ẹ̀ kí n tó ṣàlàyé lórí ohun tí Primeboy sọ nínú fídíò yìí ẹ jẹ́ n kọ́kọ́ play ẹ̀ fún gbogbo wa káàdìjọ gbọ́n tó sọ màá wá padà wá lẹ́yìn tá a bá gbọ́ tán kí n wá sọ̀rọ̀ lórí ẹ̀ fọ́nrán yẹn rí ẹja àjọwò. kò nídìí ká nírètí tí wọ́n bá lo fógún ọdún náà ọjọ́ kan lòdì tó máa bòde ajé kò jẹ́ tó ti tọ́ bá dẹ̀ máa jáde ọlọ́run ló ti tọ́ kò jẹ́ sí nǹkan tó ń dí ọlọ́run lọ́wọ́ tọ́lọ́run tí kan bá máa ṣẹlẹ̀ a gbọ́dọ̀ máa retí pé something will surely come out because ọ̀rẹ́ tèmi ní ẹ máa tẹ́tí o. ikú kékeré kan lè pa bẹ́ẹ̀ ọmọ kú ni tí kò gbọ́dọ̀ pa oúnjẹ tí wọ́n ṣàṣìkò yẹn so ohun tó ti lè mú kí nǹkan máa yẹn mú ṣẹlẹ̀ definitely there is something behind it nǹkan tó wá behind yẹn ni mò ń bẹ Ọlọ́run fún ní gbogbo ìgbà tí mo dẹ̀ mọ̀ pé ọba ilé tí kú ni kò ní kọ etí kú kan sádùúrà mi we must get justice. Ìkan tó máa ṣẹlẹ̀ kò ní pọ̀ rárá ìkan ẹyọkan kékeré ló máa ṣẹlẹ̀ tó yẹ pé tí gbogbo àṣírí àfi tú tán pátápátá táṣì máa fi túbọ̀ ìgbọ́dọ̀ ẹ̀fẹ́ tí kẹ́ gbọ́ káàdì jáde yes alhamdulilayi àdèmọ̀ bí káàdì mọ̀ ṣe súnmọ́ Wùmí tó alhamdulilayi àwọn máa dúpẹ́ yẹn ni so ká tún máa nírètí pé lọ́lá Ọlọ́run lọ́lá Allah ọba tí ò pé méjì tí ò dẹ̀ sí kankan tó máa mú pé méjì àwọn tó yìí máa jáde tá máa fi rí òdodo ọ̀rọ̀ wọ́n sì máa pọ̀ wọ́n gbọ́dọ̀ jáde láàrin ọjọ́ méje ni mo bẹ Ọlọ́run fún mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run máa jẹ́ kó ṣẹlẹ̀ torí pé èmi tó ń fi mọ́ yìí mo ń bẹ Ọlọ́run fún láàrin ọjọ́ méje ni Ọlọ́run lè wọ́n Ọlọ́run mo ń bẹ kó má pẹ́ ni mo ṣe ń lọ ọjọ́ méje tó gbọ́dọ̀ pẹ́ torí bí mo ṣe wà yìí ó ti sú mo ń bẹ Ọlọ́run kó tètè fòdodo ọ̀rọ̀ òtítọ́ yìí hàn I have my own life to live in Nigeria. àbí náà láti yẹjọ́ yìí kò ní ṣe tó yìí sí. ṣẹ́ni tó bá wà nínú sẹ́ẹ̀lì ń jà màlá nínú ilé tó ń wà tó ń jà màlá ó lè jẹ́ nínú sẹ́ẹ̀lì náà ló ń sọ. ṣé pé wọ́n mú àwọn Naira Marley lọ́tọ̀. àjọ wà nínú sẹ́ẹ̀lì ni náírà tèmi mọ̀ tí gbogbo ayé mọ̀ àjọ wà nínú sẹ́ẹ̀lì ni tójọ tó ń gan sọ fún wa pé ọbọ sọ sókè. Naira Marley ní kẹ́ sọ̀rọ̀ sókè. ọbọ ó ní speak up bro àwọn yẹn olówó nínú wa náà mà ó lè lo ojú mi lọ kó mọ èèyàn jù mí lọ ìṣọwọ́ yẹn máa ń sọ̀rọ̀ nínú sẹ́ẹ̀lì wọn bí wù mí dáa kí n gbọ́rọ̀ èèyàn bẹ́ẹ̀ I will have to pick something out of it tí mo dẹ̀ pick truly pé ó máa sọ sókè ó ní àánú ẹ̀mọ̀ kí wọ́n máa sọ̀rọ̀ pé ọmọ mi yẹn ó sọ̀rọ̀ pa ìyàwó yẹn gan-an ọmọ. ìyẹn ìyàwó Mohbad yẹn wò ìyàwó yẹn gan-an ṣe gan-an ohun tó ti lè mú rẹ́kọ̀dì libẹ̀ bọ̀ sí yẹn. then tó tún fẹ́ ròpù ẹ̀ ọmọ yìí fẹ́ ròpù rẹ́kọ̀dì libẹ̀ bọ̀ ó fẹ́ ròpù Primeboy ó fẹ́ ròpù gbogbo èèyàn kò sí nǹkan tó kàn mí. ok pẹ̀lẹ́ ní bọ́ọ̀dù. ó fẹ́ rope Naira Marley náà gbá yín lóòótọ́. ó fẹ́ rope sẹ́ni tó fẹ́ rope ohun tó ti lè mú kó bọ́ta wá sí social media kó máa sọ pé ok pé ọ̀rẹ́ ẹ̀ tiẹ̀ ọ̀rẹ́ ẹ̀ ṣe gbá ọ̀rẹ́ ẹ̀ ṣàwọn so it means there is a lot to it tẹ́ pé ó fẹ́ fi ọ̀rẹ́ ẹ̀ yẹn owó bí òun lè fi kágbá ètùtù láì mọ̀ pé orí ọ̀rẹ́ yẹn ò gbà bọ́dé orí ọ̀rẹ́ ò dẹ̀ lè gbà bọ́dé ìwọ tó orí ẹ̀ náà la máa fi kó ó ní ẹ̀dìyẹ tó bá da fánù òun náà la máa fi kó ìwọ tó da fánù gangan náà ni a máa fi kó lọ́la haúlà wàhálà kùhátà ìlà ìlà àfi tó bá mọ̀ ń pa ẹnìkan ló kọ́. ó tán ẹni tí ò bá mọ̀ ń pa ẹ̀ onítọ̀ máa lọ scot free. a máa ṣóríire. ìgbà tí wọ́n ní Naira Marley sọ pé
kíkú tí Mohbad kú lọ́dọ̀ òun gan nígbà tó kú ní abẹ́ ààbò ni. That's it olúbọ́lọ́ ó kọ́ dàbí ìgbà tí ẹmọ kan náà máa jẹ àní àwọn ẹmọ kéré bẹ́ẹ̀ wà yín sí àwọn kan lè máa sọ pé má ba láyé ṣe jọ ó lè jẹ́ ẹni tó yẹ pé ó fẹ́ wọ ní yóò fẹ́ ṣèkà fún yín kò rí ká ó fẹ́ dọ́gbọ́n withdraw mi kúrò lẹ́gbẹ̀ẹ́ àwọn yẹn ó wá yẹn. ní pé àwọn eléyìí sì dàbí ààbò fún yín ó máa ń rí fún àwọn ilé ẹlẹ́jọ́ tí wọ́n náà bá lọ tó bá ti tẹ̀lé ẹnu báyìí tó kúrò bẹ́ẹ̀. so that's how I see Naira mi ìrè ní mo lébẹ̀ ẹ̀kọ́ anything tó bá ṣẹlẹ̀ sí Mohbad nígbà tó wíwà lọ́dà Naira. Naira ló máa dáhùn fún ọ̀hún bire èmi gan mẹ́wàá àlejò wà nù sẹ́ ẹ̀ṣẹ̀ máa ti pa wá ẹ̀ṣẹ̀ máa ti pa anybody àti máa jẹ́ṣẹ́ pa because yes under ẹ ló wà àgbà yẹn. kí ló ń wo tí nǹkan fi ṣe but ó ti kúrò lọ́ndà yẹn sí. ó ti kúrò lọ́ndà ẹ yẹn wá ló wà lọ́ndà with spirit tó fi máa ń sọ̀rọ̀ èmi gan mú rẹ wà I work with spirit tí o lè máa bá mi sọ̀rọ̀ sí mo mọ̀ nǹkan tó fẹ́ ṣe mo ti mọ̀ bí kò tó ń lọ mo ti mọ̀ nǹkan tó ọmọ gbọ́n làwọn náà so mo ti mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ mo ti mọ̀ pé Naira ọ̀gá Mohbad ni kò lè gbàdúrà kí ikú pa. tó bá tiẹ̀ fẹ́ pọ́níṣẹ̀ fún kankan míì kò lè ó ṣe bí ti kú. so àmì àti Mohbad àjọ kúrò nílé ìwọ tẹ̀lé wa èmi nìkan ní mi tẹ̀lé yín padà lọ sílé. mo dẹ̀ wà okay pẹ̀lú ẹ̀ torí mo mọ̀ kọ́ ọ̀rẹ́ mi máa pè mí and we will settle whatever is between us. gbogbo nǹkan tó dẹ̀ ń ṣẹlẹ̀ náà torí ìyàwó ni don't fight fìyàwó ẹ̀ lẹ̀ tẹ́ bá délé ẹ lọ ṣe tó fa argument but argument ni kò ń ṣe physical fight. physical báwo ṣé Mohbad mọ báwo máa ń bá Mohbad jà he knows I will never fight kò tẹ̀ wá ń ṣe in public kò tẹ̀ wá ń ṣe láàrin àwọn èèyàn ìjà wo la fẹ́ jà. látọdún mélòó tẹ ti ń bá bọ̀. ẹ bá fẹ́ béèrè ìjà ẹ lọ sí secondary school teacher. irú kí ni ká ti pe gbogbo eléyìí náà ẹ̀yin èèyàn because sincerely mi ò rí Primeboy báwí o Ọlọ́run mi ò rí báwí rárá ẹni tó fún gbìrà ẹ̀ lọ́tì mu ló jẹ́ kó máa wíwì kúwì ló jẹ́ kó máa wí èwì kéwì tí ì bá ń ṣe àwọn tí wọ́n lọ gba Primeboy lẹ́ẹ̀ ní sẹ́ẹ̀d ṣé Primeboy á dé ní Primeboy á máa sọ kátikàti ọ̀rọ̀ á máa ṣe interview àtúnwò àti interviewer ẹ̀gọ́ náà sẹ́ẹ̀f àwọn méjèèjì mi kan mọ̀ nǹkan tí mo kàn fẹ́ fi àwọn méjèèjì wé because kò yé mi Primeboy sọ ń sìn pé òun ò bá Mohbad jà so if you and Mohbad no fight àwọn táwa ni Mohbad bájà lọ́jọ́ yẹn tí Mohbad fi ní mark tó wà lára ẹ̀ ta ló bájà lọ́jọ́ yẹn tó fi ní mark tó wà lára ẹ̀ ọ̀rọ̀ yìí honestly speaking wọ́n ti sọ ọ̀rọ̀ justice for Mohbad wọ́n ti sọ di nǹkan mi ọ̀nà Yorùbá ṣe máa sọ wípé tá a bá ti pẹ́ jù lórí mi èsìkèsì á máa bá wa níbi bẹ̀ wọ́n gbà tó ṣe pé kéèsì Mohbad ó ti di nǹkan tó lọ́ǹgì jù olóṣèlú àyígbà pé àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ tí ò yẹ ká máa gbọ́ lọ́wọ́ ìwọ tó ṣe pé tí ì bá ṣọpẹ́ lọ pé àwọn tí wọ́n gbà ẹ̀ kalẹ̀ nínú sẹ́ẹ̀lì bóyá nínú sẹ́ẹ̀lì ni olódì ẹ̀ ò bá wà dídí títí dé níyì ó bọ́ síta ó bẹ̀rẹ̀ sí ní jamula má tún bẹ̀rẹ̀ sí ní sọ ìsọkúsọ because gbogbo eléyìí tí Primeboy yìí sọ yìí ó rí bákan ó ń sound bákan létí mi Primeboy ṣáà gbìyànjú láti vindicate ara ẹ̀ kan láti yọra ẹ̀ kúrò nínú gbogbo mátà Mohbad yìí kan lè sọ pé ó innocent kò ṣe nǹkan kan ó gbìyànjú láti put only Wunmi into spotlight kan lè rò pé Wunmi nìkan ni Wunmi gangan ni ó pa Mohbad àbí whatever I'm not saying Wunmi is vindicated àbí Wunmi ò jẹ̀bi o no accepted pé Wunmi náà lọ òun náà ní àwọn nǹkan kan tí òun náà fi pamọ́ òun náà ní one or two things tó náà ní láti jáde fáwọn ọmọ Nàìjíríà kó wá ṣàlàyé kó wá sọ tẹnu ẹ̀ bet gbogbo eléyìí tí Primeboy ń ṣe yìí tó ń ṣà láti vindicate ara ẹ̀ yìí ọgbọ́n ló ń dá ètekéte ló ń dá náà until tí Mohbad bá tó rí justice nobody is vindicated nobody is innocent including Wunmi herself nobody is innocent so gbogbo eléyìí tó ń sọ yìí mi ò rí báwí honestly speaking mi ò rí báwí àwọn Nigerian government tó fi gbogbo kinní yìí falẹ̀ àwọn ló jẹ́ kí gbogbo eléyìí kó máa ṣẹlẹ̀ because if not Primeboy á wá jáde lẹ́ni á wá máa sọ kátikàti ọ̀rọ̀ á máa try láti paint ara rẹ̀ gẹ́gẹ́ bí innocent pé òun mọ̀ kankan pa ẹ̀ mi ò rí báwí sincerely àwọn government tó pẹ́ jù lórí kéèsì yìí àwọn ni mo rí báwí because matter justice for Mohbad wọ́n ti drag ẹ̀ for too long ó ti pẹ́ jù gbáwó gan-an la tó fẹ́ rí justice fún Mohbad ní àwọn ọlọ́kọ̀ Yorùbá ní ṣéyàn máa fogún ọdún pilẹ̀ sínwín ni wọ́n fogún ọdún find out ikú tó pa ọmọ látijọ́ ọjọ́ yìí ó lágbára lórílẹ̀‐èdè wa yìí ò sincerely speaking mi ìdẹ̀ rí Primeboy báwí àwọn tó fúgbìrà ẹ̀ lọ́tì mu òun ló jẹ́ kó máa wíwìkúwì nígbà tó sì ti sọ ń sìn ó lóun pẹ̀lú Naira Marley làwọn jọ wà ní the same cell kí ló wá tó kò tá a fẹ́ sọ irú oríṣiríṣi tí wọ́n á jọ jáde wá pa wọ́n á ti jọ pa wọ́n á ti jọ kún nínú sẹ́ẹ̀lì yẹn kó tó di pé ó bọ́ síta ẹ wo ẹ̀yin èèyàn kọ́lọ́n kó ṣàánú wa ní àmẹ́mí mọ̀ kankan dájú wípé ní gbogbo ilé ìbọn tó ṣe jọ ń fa yìí o Mohbad máa rí justice ó lè pẹ́ ó lè ya nìbọn pé kò ní rí justice yẹn ẹ̀jẹ̀ àtúndànù ó máa rí justice
torí bẹ́ẹ̀ kò bá lọ àbọ̀ àbọ̀ dandan ni gbogbo nǹkan tó sì ń ṣẹlẹ̀ tó hàn fóòdù lẹ́nu ọjọ́ mẹ́ta ó jẹ́ kẹ́mi mọ̀ wípé òṣìkà kan kì yóò lọ láì jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀. Kí ni opinion ti yín? Ẹ máa bá mi jù sí comment and ẹ má gbàgbé ẹ̀yin èèyàn wa láti máa bá mi follow DigiNaija online lórí Facebook. Link abẹ́ fídíò yìí tó wà ní under comment fídíò yìí á gbé yín dórí page wa. From there ẹ tún máa enjoy àwọn updates tá a bá ń gbé wá lóríṣiríṣi. And fún gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa lórí YouTube for the first time, ẹ máa bá mi click lórí subscribe button tó wà lábẹ́ fídíò yìí. Kẹ́sì máa tẹ notification bell lẹ́yìn so that by the time tá a bá tún gbé update tuntun wá ẹ tètè máa get notified lórí fóònù yín. Gbogbo bá tó ṣe ń lọ lórí ọ̀rọ̀ justice for Mohbad ẹ jẹ́rìí wípé lórí ìkànnì yìí from now henceforth máa gbé wá fẹ̀yìn èèyàn wa lódende torí mátà yẹn lọ́wọ́ tá a wáyé ó ti loud ó dẹ̀ ti ń gbóná gidi gan ó ti ń dojú wípé a máa rí justice fún Mohbad gbogbo bó bá ṣe wá ń lọ mí ní jẹ́ kí tiyín ó dé sí ire lójú owó rí ire lójú èmi àti yín àtúnrí ò ká tún pàdé láyọ̀ àtàláfíà láṣẹ Èdùmàrè ó dàbọ̀.